àwọn aráàlú ṣèwọ́de tako alága kanṣu kan ńìlọrin èyí lohun tó fà á. lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù keje ọdún 2025 tá a wà yìí ni àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ ìlà-oòrùn ìlọrin ìlọrin east ni wọ́n tú jáde lógúnlógún, wọ́n tú jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n láti ṣèwọ́de tako alága kanṣu níjọba ìbílẹ̀ ọ̀hún, ìyẹn ọ̀nàrẹ́bù Lukman Garba Ọláyínká tọ́pọ̀ èèyàn mọ̀ sí Àgbẹ̀lérè, lórí ẹ̀sùn wípé kí ló rí lọ́bẹ̀ tó fi wárò ọwọ́ tó fi dá iṣẹ́ àkànṣe èyí tí sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú àárín gbùngbùn nípínlẹ̀ Kwara Sọ́líù Mustapha tó ń ṣe ní ìjọba ìbílẹ̀ náà. tẹ́ ò bá gbàgbé, ṣáájú ni alága kanṣu yìí ọ̀nàrẹ́bù Lukman Garba Ọláyínká ló ti sọ̀rọ̀ lórí fọ́nrán fídíò kan tó ń jà lórí ayélujára tó sì ní àwọn dá iṣẹ́ àkànṣe ọ̀hún dúró látàrí pé sẹ́nẹ́tọ̀ Sọ́líù Mustapha ọ̀tá gómìnà ni. ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń rí àríwísí ni wọ́n ti ń sọ sí ọ̀rọ̀ yìí tí wọ́n ní ohun tó burú jáì ni. ṣùgbọ́n lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ yìí náà làwọn ènìyàn agbègbè náà ni wọ́n tú jáde tí wọ́n sì ní ohun tí alága kanṣu yìí ṣe ohun tí kò bójú mu ni. wọ́n ní sẹ́nitọ́ Sọ́líù Mustapha òun ni sẹ́nitọ̀ tó dára jùlọ nínú gbogbo sẹ́nitọ̀ tó ti ń jẹ nípínlẹ̀ Kwara. bákan náà ni wọ́n ní sẹ́nitọ̀ Sọ́líù Mustapha wọ́n ní kò bá gómìnà jà o. fún ìdí eléyìí nǹkan tó gbé wá sí àgbègbè àwọn ohun tí ó mú ìdàgbàsókè wá ni, torí pé iléeṣẹ́ ètò ìlera léètì ilé ìwòsàn tí wọ́n sì máa ṣe ìtọ́jú àwọn èèyàn náà ni Sọ́líù Mustapha tó fẹ́ ṣe àtúnṣe rẹ̀. wọ́n sì ní $200 mílíọ̀nù ni wọ́n fi ṣe àtúnṣe iléeṣẹ́ ètò ìlera ọ̀hún. wọ́n ti wá ní kí àwọn rọ Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kó jọ̀ọ́ jàre kó tètè pe gómìnà ìpínlẹ̀ Kwara kó tètè pè é sí àkíyèsí o, nítorí pé kí wọ́n máa gbé iṣẹ́ àkànṣe wá káwọn kan máa sọ pé kí wọ́n má ṣe é. eléyìí ìfàsẹ́yìn ni ó mọ̀ mú bàálù o.